Àwa tí a fẹ́ mọ̀ nípa pé kí ni ìgbà wo ni natural way tí obìnrin ò fi lè lóyún. Ẹ wo ẹ má jẹ ń tàn yín jẹ. The only 100% process of pregnancy prevention that is 100% without any side effects is celibacy or total abstinence. Meanwhile, kò possible fún obìnrin tó ti lọ́kọ kó mọ practice abstinence, kò tí è lè ṣe é ṣe. That is the only thing. Ṣé ẹ rí àwọn tó máa ń ṣe kàlẹ́ndà, tó máa ya kàlẹ́ndà, tó máa study ovulation, tó máa wò pé kíni. Ṣé ẹ rí ovulation time yẹn is just the most fertile time. Time tí obìnrin fertile jù ní ovulation. Kò mean pé ìgbà yẹn nìkan ló lè lóyún. A woman can be pregnant any days of the month. All other days yẹn probability ni, ṣé ẹ mọ̀ pé nature works with probability. The probability pé ó máa lóyún ní àwọn àkókò yẹn ó kàn wà reduced ni. And the probability pé obìnrin á lóyún ní time ovulation is very high. It's like 98%. That's why people who want to get pregnant, we say target your ovulation time. Ó tán. Kò mean pé ovulation nìkan lobìnrin lè lóyún. Ó lè lóyún ní all other days náà. Ṣé tẹ bá ní wọ́n wo kàlẹ́ndà, wọ́n ń calculate ovulation time, wọ́n wà ní dóra wọ́n gbà náà, all other days náà ní lóyún. Èmi ò sí bẹ́ẹ̀ o. Torí pé gan, ara one of the reasons téèyàn fi ń ní ìyàwó ni pé torí kéèyàn lè ní legitimate sex. Kéèyàn lè ní sex ní in a correct way. Nígbà wọ́n bá fẹ́ yàwó tán tó ṣẹ̀ṣẹ̀ ń lọ wo kàlẹ́ndà pé ṣó ti ovulate, ṣẹ̀ṣẹ̀ ń ro 12 mọ́ kíní kan, 14 mọ́ kíní kan jẹ, èmi ò fi gbogbo ara rí sí i. Kò tún mean gan pé yóò accurate because kì í ṣe gbogbo èèyàn ló ráyè mọ́ ka kàlẹ́ndà. So calculation mi wà tẹ́lòmíì ṣe tó wrong. Ẹlòmíì dẹ̀ ré, ó ti ovulate gan kọjá sẹ́yìn tó bọ́kọ ẹ̀sùn báyìí tó yún tó dé. So kò sígbà tóbìnrin ò lè lóyún. There is no day of the month tóbìnrin ò lè lóyún. But time tó fertile jù nìkan ni ìmọ̀ lè sọ fún wa. Sincerely, the time that you are fertile is what studies can tell us. Studies cannot tell us when you cannot get pregnant. Just that the probability is keen, is lean for all of that time. Now, for natural, I will have because mo ti sọ 2 natural ways tóbìnrin ò lè fi lóyún sí. Number 1, total abstinence. Kò sóyún ẹ̀mí mímọ́ mọ́. Lẹ́yìn Jésù tí wọ́n bí ń pasẹ̀ ẹ̀mí mímọ́, kò tún sí ẹni kankan tí wọ́n bí pé yàn dóra èèyàn bẹ́ẹ̀. Abstinence tàbí kó o ka ovulation rẹ kó o escape àwọn ovulation yẹn kó má dòko. Irọ́ sì ni because time ovulation gan ni obìnrin máa ń ní urge. Ni a fi sọ pé ìwọ tó bá mọ̀ pé celibate yẹn, time tó bá ń ovulate yẹn, má wulẹ̀ kọjá ààyè ẹ because you are very, very vulnerable at that time. You understand? So má tanra ẹ. So ó lè jẹ́ time yẹn gan ni obìnrin yẹn gan ló máa wojú rere ọkọ rẹ̀. But tó bá yẹ pé obìnrin bá escape àwọn ovulation day with ovulation period which is plus or minus 2 days yẹn plus the day. Tó wá lọ kò dàbí it is well. Torí ṣé wá rà wọ́n ti àwọn lọ hospital yẹn. I think though now ìyẹn lè ní effect o, is not natural o because the person that asked the question said kí ni àwọn natural ways. Natural ways méjì ló wà. Èèyàn tó bá dẹ̀ máa ṣe withdrawal, Ọlọ́run nìkan ni 100%. Ọlọ́run nìkan ló pé tán. Nígbà míì, pre-cum máa ń mix mọ́ àtọ̀. Táwọn remnant àtọ̀ díẹ̀ máa mix mọ́ pre-cum tó jẹ́ pé ó ti máa tó bá dẹ̀ lọ tó bá migrate lọ síbi fallopian tube, ó lè fún obìnrin lóyún. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn pé kíní kan withdrawal method ìgbà kan àwo kan tó bá dẹ̀ ṣe withdrawal gan gbogbo àwọn àǹfààní àtọ̀ ò ní rí. So tó bá wá ní ọ lọ ṣe tàwọn tó lọ hospital, àwọn yẹn náà wọ́n ti bọ́ test ara rẹ̀ yẹn ní ti artificial tí ò kí ń ṣe natural. Wọ́n bọ́ test ara rẹ̀, tó bá bọ́ ọ láàmú,
àwọn nọ́ọ̀sì, àwọn dókítà, wọ́n fún ọ. Ìmí inú wọn náà máa ń ṣe àìmọye ẹni tó ṣe sì ń bẹ lára rẹ̀ tó sì tún lóyún. Àìtí ẹ̀ mọye irú wọn DM tán láwọn ṣe nǹkan, àwọn fi nǹkan sára kiní hun, àwọn ò tí ì yọ, táwọn sì tún lóyún. So gbogbo irú nǹkan báwọn Ọlọ́run ni máa ń ṣàánú èèyàn. So ló dífá fún ìbéèrè yẹn o pé natural means tèmi mọ̀ 100% tó sure fún mi tí ò dẹ̀ ní side effect, òun ni total abstinence 100%. Ìgbà tó ti ṣe é ṣe fún èèyàn tó bá ti lọ́kọ, o ò lè ṣe abstinence àbí kó ṣe celibacy. Singles nìkan ló wà expected to be a celibate. But ìwọ tó bá ṣe pé kíní hun, lọ rán dókítà. Tó bá sì ṣe pé side effect ni, kò sí orthodox drug tí ó fẹ́ ní side effect. Ọlọ́run nìkan ni 100%. So àmọ́ tó bá máa bọ́ ọ láàmú jù, kì í ṣe pé kò ní nífẹ̀ẹ́ tí ó, tí ó bá ti ẹni kò lè ṣe bí ẹ ń fẹ́ pọ̀. Wọ́n bọ̀ ṣe tọ̀. Ọlọ́run ó máa ṣàánú gbogbo wa o. Ẹ máa dóko o, ẹ máa dóbò, ẹ máa dóra yín o. Ẹ máa dóra yín o. Gbogbo àwọn tí wọn ọkùnrin tó fẹ́ ìyàwó, tí ìyàwó ń gbóbò pamọ́ fún, it's just like ọmọ tuntun táa bí táa fún lọ́yàn. Ọmọ tuntun ṣe máa sunkún ọmú, tí ó máa sunkún ọyàn, tí ó máa da gbogbo ilé láàmú, tí ó máa sunkún. Bẹ́ẹ̀ ni ọkùnrin tí ìyàwó rẹ̀ ń fi ìyàwó bò ó jẹ, bẹ́ẹ̀ ni ó ṣe rí. Yóò máa sunkún àsunná ni. So gbogbo irú nǹkan bá ń kò da. Ẹ máa dóko dédé dè. Ìwọ tó bá tí ì lọ́kọ, wọ pátá rẹ sóbò rẹ, má dòko lẹ̀ gá o. Mò ń ké o, mọ̀ yán o. So ìwọ tó bá sì mọ̀ wípé, o ti ní ọkọ, dó ọkọ rẹ. Gbogbo ìtẹ́ ń gbóbò pamọ́ kò lè help matter o. So, bó ṣe jẹ́ nìyẹn. Ọ̀yọ́ Model Alternative Therapy fún àwa tí a bá nílò àgbo, àwọn àgbo tó máa ń cure infection, cure disease, tó máa ń ran ìlera ara wa lọ́wọ́. 08068220707. 08068220707. Ọ̀yọ́ Model Alternative Therapy ni ẹ já sí. Ẹ ṣeun gan ni.